ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. bóyá ni gbajúgbajà òṣèré tíátà yorùbá ilẹ̀ wa láìdé bákàrè kò tí rógùn báyìí o. ìdí ni pé ṣe ni wọ́n ń kó fún obìnrin náà lọ́tùn lósì, pàápàá àwọn ọmọ nàìjíríà tí wọ́n wà ní Libya tí wọ́n ń ṣiṣẹ́ lọ́hùn, èyí tí wọ́n ń pè ní Sagala. tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ ni láìdé bákàrè ṣe fídíò kan. nínú fídíò ọ̀hún ló ti bọnu àtẹ́lù bí àwọn ọmọ nàìjíríà yìí ṣe ń lọ́ra lógúnlógún tí wọ́n ń lọ́ra lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ èyí tí wọ́n ń pè ní Sagala ní orílẹ̀-èdè Libya. nínú ọ̀rọ̀ láìdé nínú fọ́nrán tó tẹ̀ jáde sọ pé púpọ̀ nínú àwọn ọmọ nàìjíríà tí wọ́n lọ ń fira wọn ṣe ọmọ ọ̀dọ̀ ní ilẹ̀ Libya yìí ló jẹ́ pé tí wọ́n bá ṣẹ́ owó tí wọ́n ń gbà sí orílẹ̀-èdè yìí kò ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà lọ. ó ní ṣe nítorí owó náà ni wọ́n ṣe ń dààmú ara wọn tí wọ́n fi nàìjíríà sílẹ̀ nítorí pé iṣẹ́ wà ní nàìjíríà dáadáa. ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ti Sagala ní ilẹ̀ Libya yìí ló jẹ́ pé inú pápá ilẹ̀ desert tí wọ́n gbà dé ilẹ̀ Libya yìí tí wọ́n sì fi ẹ̀mí ara wọn wéwu. ṣùgbọ́n bí fọ́nrán ṣe jáde làwọn èèyàn pàápàá àwọn ọmọ nàìjíríà tí wọ́n wà ní Libya ti jáde tí wọ́n kó fún láìdé bákàrè gidigidi. wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ kò yàtọ̀ sí ẹni tí kòkó rẹ̀ yè tí kò mọ̀ pé òun rí àánú gbà ni. wọ́n ní kí láìdé bákàrè kó má ròyìn pé torí pé ọlọ́run ti gba àdúrà òun ló sì lè máa bẹnu àtẹ́lu àwọn tó kù díẹ̀ káàtó fún. wọ́n ní tóun bá mọ̀ pé nàìjíríà dẹrùn gẹ́gẹ́ bó ṣe sọ ni kí ló wá lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. sì làwọn tó ń bínú yìí sọ pé irú àwọn láìdé bákàrè gan-an ni wọn kì í ran ẹni tó kù díẹ̀ fún, wọn kì í ràn wọ́n lọ́wọ́ torí ẹ̀rìn àwọn ẹlẹ́ni ṣe jápa tí wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ní Libya. ọ̀kan nínú àwọn tí Sagala Libya tó sọ̀rọ̀ yìí ó ní púpọ̀ nínú àwọn ọmọ nàìjíríà tá à ń sọ náà ló jẹ́ pé owó tí wọ́n fi ń ránṣẹ́ sílé ni wọ́n fi ń gbọ́ bùkátà ọmọ ẹbí àti ara wọn, pé èyí tí wọ́n sì ń ṣe ní ilẹ̀ Libya yìí ó dára ju kí wọ́n máa fira wọn ṣe olóṣó lọ. àwọn ẹni wá kìlọ̀ fún láìdé bákàrè, wọ́n ní kó yé sọrú nǹkan tó sọ yìí mọ́ nítorí pé ohun tó sọ yìí kò yàtọ̀ sí ẹni tó ń fi ẹ̀dá ọmọlàkejì rẹ̀ tí nǹkan kò lọ déédéé fún pé ó fi ń ṣe ẹlẹ́yà ni. lọ́rọ̀ kan àwọn èèyàn bínú sí láìdé bákàrè o, pàápàá àwọn ọmọ nàìjíríà tí wọ́n ṣe Sagala ní orílẹ̀-èdè Libya ibi tí obìnrin náà yóò bá ọ̀rọ̀ rẹ̀ já ọlọ́run nìkan náà ló mọ̀ o, nítorí pé àwọn èèyàn bínú sí i gidigidi. sẹ́yìn náà ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́, sẹ́yìn ti gbọ́ ohun tí Fẹ́mi Adébáyọ̀ ọ̀gbẹ́ni jagunjagun ẹbí nǹkan tó sọ nípa bàbá rẹ̀ Alhaji Adébáyọ̀ Sàlámì tí gbogbo ayé mọ̀ sí Ọ̀gá Bello. ṣe ni Fẹ́mi Adébáyọ̀ ló dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ nínú ọ̀rọ̀ kan tó kọjá lórí ayélujára. ó ní bàbá dáadáa ni bàbá tóun ní, pé tóun bá tún ayé wá pèsè lòun yóò tún yan irú Ọ̀gá Bello nítorí pé bàbá dáadáa tó tọ́ àwọn ọmọ rẹ̀ tó jìṣẹ́ jìyà nítorí ọmọ ni. ṣe ni Fẹ́mi Adébáyọ̀ dọ̀bálẹ̀ gbalaja níwájú bàbá rẹ̀ tó ní òun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún bó ṣe tó àwọn, ó ló fi ọgbọ́n, ìmọ̀, sùúrù àti ìfaradà tó yẹ kí òbí ní ló fi tó àwọn tí àwọn fi yege tí àwọn sì di ẹni táyé ń fẹ́ láàrin ìlú. ó ní kò wá sẹ́ni tó yẹ irú bàbá báyìí ju pé kí òun fi hàn gbogbo ayé pé bàbá dáadáa ni kóun sì máa gbàdúrà fún un nítorí pé bàbá tó ju bàbá lọ ni Ọ̀gá Bello ṣe. Fẹ́mi kò dúró síbẹ̀ o, ṣe ló tún rọ àwọn èèyàn pé
tó bá ti yá di inú oṣù July kí gbogbo wọn jáde lógúnlógún, kí wọ́n jáde lọ́gànlọ́gàn, kí wọ́n tú yáyá, kí wọ́n tú yàyà láti wá wo sinimá tí Ọ̀gá Bello fẹ́ gbé jáde, èyí tó pè ní Excellency. Ó ní bẹ́ẹ̀ làwọn èèyàn yóò ti rí i pé Ọ̀gá Bello kì í ṣe òṣèré lásán nìkan, bí kò ṣe òṣèré tó tó gbangba sùn lọ́yẹ́, bí kò ṣe òṣèré tó mọ̀ tì fi dẹ̀ lórí ìtàgé, bí kò ṣe òṣèré tó gbé oúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀. Ó ní káwọn tóun àwọn ti Fẹ́mi kí wọ́n yáa jáde kí wọ́n lọ wo sinimá Excellency tó bá ti ìgbà tí àwọn fẹ́ ṣe àfihàn ẹ̀. Ó ní gbogbo ayé ló ń sọ fún pé bàbá dáadáa ni bàbá òun. Ṣé ẹ ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́? Ṣé ẹ ti gbọ́ wípé orogún Mercy Aigbe, ìyẹn ìyàwó àkọ́kọ́ lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀, ìyẹn Kazeem Adeoti tó gbogbo ayé mọ̀ sí Adekas, obìnrin náà ti bínú gidigidi o. Ó ti fìbínú sọ̀rọ̀. Ó ní ọmọ oṣù 6 péré òun ni ọmọ òun wà tí ọkọ òun àti Mercy Aigbe tí wọ́n ti ń rọlura wọn lórí bẹ́ẹ̀dì. Obìnrin náà sọ̀rọ̀, ó fa ìbínú yọ nínú fọ́nrán tó fi síta. Bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń kọlu Mercy Aigbe, wọ́n ń kọlu gidigidi, ṣùgbọ́n kò dàbí pé obìnrin náà rán wọn o. Ó dàbí pé gèlè má wo bẹ̀ òní Mercy Aigbe dé. Ó sì sọ pé kò sí òòyà kan tó lè ya òun àti Adekas nítorí pé èkùrọ́ báyìí òun náà ni alábàákú ẹ̀wà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ wa dénúdénú, bí ẹ ṣe fẹ́ yín, àwa náà ń fẹ́ wa. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wo gbogbo àwọn fọ́nrán wa àti gbogbo tẹ̀ ń subscribe sí YouTube wa. A dúpẹ́ lọ́wọ́ yín o, a mọ̀ ọ́ lóore. Tẹ bá ti ń tẹ̀ yóò mọ̀ dún, tẹ bá ti ń ta yóò mọ̀ dún. Lágbára Ọlọ́run ẹ kò ní mọ sàárè ọmọ. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.